má ṣe mí lásìní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí lásìní wáyé má ṣe mí lẹ́nìyàn lásán o Ọlọ́run má ṣe mí lẹ́nìyàn lásán má jẹ́ mọṣọ má jẹ́ jìyà má jẹ́ mọṣọ má jẹ́ mọṣì ìyà ọ̀nà láyé mi báwo rẹ́ ní bàlá o ọ̀là kì í ya ìyá ipò òṣì ipò wá pé tèmi ní àkàmà. báwo fẹ́ ní lọ dẹ̀dẹ̀ ẹ dákun wá kì í tábẹ́rẹ́ kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ dákun kò ṣe pé orí ìrèké ò gbà bọ̀dé ló ṣe ń dùn ó a bá ṣe wáyé la máa rí ọyẹ ẹyọ ní ẹ kádàrá bàbá ṣe jẹ́ ṣeyẹyẹ sí o lèyìn àṣekàn wá sí ìṣọ̀run ni kò ṣe bínú já o má pété bí níyà ìyà ò dára o má ṣe mí lásìní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí lásìní wáyé má ṣe mí lásìní má ṣe mí lẹ́nìyàn lásán o Ọlọ́run má ṣe mí lẹ́nìyàn lásán má jẹ́ mọṣọ má jẹ́ jìyà má jẹ́ mọṣọ má jẹ́ mọṣọ ìyà láyé mi báwo rẹ́ ní bàlá o ẹ̀yà kún ọ̀la kì í yá ìyá yìí. ọmọ àga báyìí kí ló fún pọ̀mpù ẹlẹ́kẹfà rèé ọlọ́run kí ló ṣe mọ́tò yìí ọlọ́run bá dáwọ́ lé o ṣé o sì kàn mí mbẹ́. ẹ wá bọ́ǹpì kí ló ṣe mọ́tò ẹ̀. ọ̀rọ̀ mọ́tò ti sú mi jàre ọ̀rọ̀ mọ́tò ẹ̀ ti sú mi ṣé bí mo tún ń bọ̀ láti kìlókù ẹ̀ mo sáré gbé ní tọ̀ nǹkan lọ ni kí n dẹ̀ padà sí bí ń sìn ní ó tó ṣe zẹ̀ ẹ̀ fún pọ̀mpù ẹlẹ́kẹfà rèé ó ti ẹ̀rọ mi létí ṣé bí ìwọ́n yọ fọ́pọ̀pù kan ní mọ́tò ìgbà tó ní ọ̀daràn ẹ̀ fọ́pọ̀pù yẹn fẹ́mi kébì fi gbé mọ́tò yìí fi gbé kó bí kí kò fi mánéjì kó mi lásán ni. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìtà ìwọ ló tó ń sọ. fọ́pọ̀pù tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé ó yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà míì sí ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tiẹ̀. ok jẹ́ gbé níbẹ̀ ò já sí ni ṣọlá àwọn mọ́tò yìí tó bá yọ fuel pump kan bẹ̀ tó bá tutù dáadáa tí ó ṣiṣẹ́ fún ìwà ẹ̀ á tún para máa ṣiṣẹ́ ni ìwọ fẹ́ mílíọ̀nù tí ó da ẹ̀ wà ní mọ́mọ́ kí n fi gbé mọ́tò kúrò lọ́dọ̀ yìí kí n fi gbé mọ́tò ó ti sú mi tẹ̀ ṣàánú mi jò dákun. ẹlẹ́dàá má jẹ́ kí ìṣẹ́ mú mi tí máa máa fi ronú bí oníṣẹ́ o bí mo ṣe ronú onídìí àdúrà o. ọlọ́run jáde àmì ó gba ọlọ́run. ọmọ ó ti sẹ́mi náà. ọmọ ìyá wèrè gangan ni o. kíkọ fi gbé mọ́tò ìdílé náà ni wọ́n dẹ̀ máa sọ́gbòdì sọ́wọ́ kọ́ntínú ẹni iṣẹ́ lè máa wọra mi rọ. anyway gba 5b èyí ojú ra fẹ́ pọ̀mpù mi. fáìtà ó ṣe gan. aláyé mátìkì ni mo yá ẹ ní o. bọ̀ ó tàtí ẹ̀kọ́ ṣe nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá fún mi lówó mi. ṣáàkàn rí i pé bóyá ayé tó tún ṣe ọtún ti dọ́bù sí i and another advice for you ẹ̀yin táyé bá ń ṣe òkì ń báyé lágídí o wọ́n máa ń bẹ̀ wọ́n ní ọ̀dọ̀bálẹ̀ kò bẹ̀ wọ́n kọ́ lè padà lẹ́yìn máa báyé o máa bẹ̀ wọ́n ọ wà lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n o wà lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n. ó ti sún èmi gan náà. má ṣe mí lásìní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí lásìní wáyé má ṣe mí lẹ́nìyàn lásán o Ọlọ́run má ṣe mí lẹ́nìyàn lásán. tí gbé tàbí gbé fẹ́ ra ojú ló wọ́n ra gàgà gbèsè tí ọ̀rẹ́ rẹ̀ ṣàyà dọ́tọ̀. kí lẹ fẹ́ fún yín náà. ayé wa kí ni gbogbo èrè yìí. ẹ má bínú ṣe ti gbọ́. èmi pé mo ti ń bẹ ṣeré ìfẹ́ ló fẹ́ kọ̀ọ̀kan wá rí mi fún. rárá náà ẹ má bínú. ó dá mi ìmú kankan. oye kì í ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. àdéhùn ìmú kankan wá sábà fi mú nǹkan ẹ má bínú ẹ má bínú. ó dàgbà pé tó ìwé rèé ló ṣe ń ta sí mi bẹ́ẹ̀ yìí. wá ṣé yàrá ya ẹ fáì tó mi ni kí ló ń ṣe ẹ. kékeré tí ń dé káńgọ̀ kẹ́ ẹ parẹ́ kápọ́ parí èmi lè ń bá wí. ẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ I want to be like you ní ìsìn orúkọ mi mò ń jẹ́ o ní ọ̀rọ̀ yàn. ẹ̀já ẹ̀ kí ló ń bá mi fà. ṣé mo fọ́ ọ̀sẹ̀ kó jẹ́ role model mi ni. wá kí ló ń bá mi fà gbogbo.
ìyá ẹ̀ yá dìde rẹ̀. ìyá mi tó ìyá mi tó èmi ẹ̀ máa yọ èmi ìyá ẹ̀ lọ fún ẹ̀ máa já wèrè ni. Mo ti gbogbo ọṣẹ tó rí kò kí ṣe mo ti gbogbo ọṣẹ tó rí wa ni. ẹ má ṣe báyìí nà ẹ má ṣe báyìí mọ́. ẹ̀rọ tó gbé mo láìkí ẹni gbogbo tí mo ṣe wọ́n yẹ kí n gbàjá ẹ̀gbọ́n lẹ́sẹ̀ lórí ìdílé ṣe ẹ. ẹ má bínú ṣe fẹ́ pa kí ló gbé wèrè yìí. ọyẹ ẹ má bínú ẹ má bínú kí lẹ fẹ́ kí fún yín. gbogbo mi jẹ láìkí ẹni yẹ kó wá sí bẹ́ẹ̀. ṣé ibù lẹ fẹ́ ni. báwo ra ẹ tó bá jẹ́ kó rí ojú kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà. lẹ́yìn ibù kí lẹ ti fẹ́. gbàjọ. ẹ má bínú ṣe bínú mọ́ báyìí. má fọ. ṣe tún nìyí kọ́kọ́ mọ́. ẹgbẹ́ ẹ̀gbọ́n ti pọ̀ jù jókòó jàre ojú fẹ́ bù tẹ́lẹ̀. ẹ má bínú. ayé ń ká ayé jàre. Ṣíkó. kí lẹ ní. She calm down. Mo bí tí máa dọ̀dọ̀ tí ń kọ́ mẹ́lẹ̀ máa bá ẹ bí ṣáà ni. Ó kó ẹ̀jẹ̀ gan-an. Aláì kó ẹ̀jẹ̀ gan-an. Ìgbà tó ṣe ń jẹ́ ọ̀nà nìyẹn. Ìra kan ló ń fọ́ọ̀bù sí mi tí ó yẹ. mo ti ní kẹ́ má bínú. Ìrà kan fọ́ọ̀bù ṣe wà ní kò pa. Ó yẹ kó ní kò pa ni. Ó ti jẹ̀bi ikú nìyẹn. Ìwàrà ẹ̀jẹ̀ ká kò lórí ìgbọ́dọ̀ fẹ́ rí wẹ́ẹ̀ fún ẹ láàdváìsì gan. Mo ṣe dandan kó má advice mi lò ó èmi gan mi tí ìrora mi advice ẹ ta bá sọ̀rọ̀ fún tó bá gbọ́ ó fẹ́ jẹ́ kí ilé ayé òun dà ní kò ṣe dandan kó gbọ́. Mo advice ẹ pé mọ́tò tó ń jó ẹ lẹ́nu lọ́ta o lè máa ẹ̀gbẹ́ sí pé wíyà máa ní kó ta kó fi ra kan tó ń ṣe kò sọ̀rọ̀ àwàdà nígbà ẹ̀ ṣe láìkẹ́ ṣé wọ́n bí ta ti ń bọ̀ ó ti pẹ́. ìyàgbé láti ìdí òru láti jọ ń bọ̀ lọ́ta yẹn kò sí láǹgó. àṣírí ó jáwó tí ní pé ìwà lè máa wù ẹ́ káyé ẹ máa bàjẹ́ lọ báyìí mọ́tò yẹn ti ń yọ ẹ lẹ́nu àìsàn ẹ̀sùn ẹ̀. máa sòótọ́ ọ̀rọ̀ gbogbo wọn náà lọ́mọ ó ti ṣe bí èpè bẹ́ẹ̀ yẹn. oṣù tí fẹ́ sọ mi pé òun àyè ń yọ lẹ́nu láìta kí ló dé. ọ̀rọ̀ ẹ lélẹ̀ ta owó tó bá gbà bẹ́ẹ̀ èmi á introduce ẹ sáwọn tó lè gbé mọ́tò lẹ̀ fún ẹ tó yẹ pé wàá máa san ní instrumental payment. wọ́n máa kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ibi táyé gbá yọ sí ẹ nìyẹn ibi táyé bá gbà yọ sí yàn òun náà lèèyàn ti ń pàdé ayé táyé bá gbòòsì yọ sí ẹ pàdé wọn lósì tó bá gbọ̀ tún yọ sí ẹ pàdé wọn lọ́tún wọ́n máa bẹ̀ wọ́n ni má bá wọn jà má bá wọn lágídí o má bá wọn lágídí o. ayé pẹ́pẹ́ mi o àṣírí wọ́n á ní kí ni máa lọ instrumental kankan ṣọ ọ̀bẹ tí ẹ máa tún àwọn mọ́tò tuntun ó tún lè yọnu náà tó bá tí mọ́tò tuntun wọn bá bàjẹ́ ńkọ́ wọ́n bá ṣe owó san. tí mọ́tò tuntun wọn bá bàjẹ́ kí la máa ṣe. mọ́tò tuntun á tún yọ ẹ lẹ́nu. mọ́tò tuntun lè yọnu. ìyẹn náà tún ní solution. tí mọ́tò tuntun bá tún ti yọ ẹ lẹ́nu wàá kàn ra lọ sí ìyàgò. lọ́dọ̀ mẹkáníìkì. ọ̀dọ̀ mẹkáníìkì kí alóòkè fara balẹ̀. òyì àmọ́ bíi tí mọ́tò ti máa ń speed ní ìyàgò kún yẹn dúró síbẹ̀ máa ṣọ́ mọ́tò kan tó kọ̀ ra speed bọ̀. bẹ́ẹ̀ síwájú ẹ̀ gbé ọgọ́lẹ̀ mọ́lẹ̀ ó pa ẹ́ nìyẹn. ikú ni o. ọ̀rọ̀ pé kébì lọ bẹ́ síwájú mọ́tò lọ sọ. táyé bá ti ń dààmú jù tó bá ti wò pé òkè ẹ fẹ́ pa mí àbí ẹ má wọrí màá sọ̀rọ̀ ẹ̀dà fún yín tó bá ti parí ẹ̀ á ń dẹ̀yìn lẹ́yìn ẹni ọ̀hún ní ìsọ̀rọ̀ ẹ̀ náà. èmi oníṣẹ́ ẹ̀dá fàáyé o tí wọ́n bá ṣubú máa ń dìde ni. good tó bá ti mọ̀ pé òní sọ̀rọ̀ ẹ̀dà fàáyé òní máa ronú bó ṣe ń ronú yẹn wàá máa ronú bí positive minded people bí àwa kò yẹ pé ilé ayé iṣẹ́ àgbẹ̀dọ̀ là ní. ìmọ̀ ronú rẹ̀ yẹn mọ́ ọlọ́run ṣáà ti rí ìbẹ̀ kí sọmọ lẹ́nà o kí sọmọ lẹ́nà o. ìyá ìpọ̀ òṣì ìpọ̀ akété mi ní àtàgbọ̀. ìyá ìpọ̀ òṣì ìpọ̀ ìyá ìpọ̀ má jẹ́ ìyá ọlọ́run àṣẹ̀dá. pàánù ọmọ tó jàre. Fighter. Mo ti rí fighter. Wo táìmù ọwọ́ ẹ̀. Bìtì àwọn aláàgó lọ. Mo fò ní bọ́tà. 12 ti lù ṣá. 12 ti lù àbí 12 ti kọjá.
ó kọjá bíi láwọn pé 12:02. Wọ́n ti ẹ kó ti deliver ní 11 ẹ̀ṣẹ̀ wa ń bọ̀ ní after 12. Okay, 1 hour 2 minutes tó gorí ẹ̀yàn níbo ni kí n ṣí sí? Ẹ má bínú gbòòrò yẹn rí bákan. Kó wọ́n wẹ́ fún mi kí ló ṣe? Ẹ jẹ́ ń yọ deliver. Ṣé o wà okay? Kó wọ́n wẹ́ fún mi kí ló ṣe? Ẹ jẹ́ ń yọ deliver. Ó yẹ kí n kí bù ẹ lára ni. Kó wọ́n sílẹ̀ jọ fún yín bẹ́ẹ̀ náà. Kó wọ́n sílẹ̀ kí ló ṣe ẹ? Àwọn ẹ̀ kí n. Àwọn mi ṣe rere. Ẹ jẹ́ ń yọ owó deliver fún yín bẹ́ẹ̀ náà. Ṣé drag ọ̀gá àtọmọṣẹ́? Ìwọ náà ṣé ń bọ́ ga ẹ̀ drag? Ẹ wà gbogbo owó tí mo pa látàárọ̀ mo jí jáde. Báwo ni jàre fàájì mi? Kí ló ń bọ̀? Kí ló wà? Ẹbí odò láì kan wọ́n tẹ máa ń lò yìí gan. Ara yẹn mo mọ iye fíkò tó wà láàrin owó yẹn o. Fíkò bíi 4 5 ló wà ń bẹ̀. Ọ̀rọ̀ náà máa calm down fọ́mọ ẹ̀. Kò gbára ẹdẹ bẹ́ẹ̀. Àwọn tá a sọ yẹn. Ara yẹn a sọ̀rọ̀ gan pẹ̀lú ìwà ìlànà ló ti rántí gan. Kí ló ṣàṣọ ọ̀rọ̀ owó? Àrò kọ̀. Àwọn mọ́tò yẹn ní o. Bíi ti tẹ́lẹ̀ náà ni wọ́n tẹ̀lé ti ṣàánú ti takú síbẹ̀. Àrò ṣe ẹ́ńjìn, àrò ṣe kàn. Àdúrà lórí ẹ̀ náà. Báwo pé kí n tẹ̀ máa fi jókòó lé? Kí n tẹ̀ máa ṣe bí àfẹ́dé tí ọba ti ṣíwọ́ tóun láti ṣe early morning kí èmi náà gbé ní. Ọwọ́ tèmi náà wá kún mi báyìí kò yẹ. Mo ń lọ sìn mo fẹ́ lọ gbé kọ́sítọ́mà kan ni. Ọ̀la èmi náà ni mo ṣiṣẹ́ tó àtọ̀la ọ̀túnla èmi náà ni Thursday èmi náà ni. Bí bàtà wa sọ pé gbogbo wíìkì gan ó ti lọ lórí èmi nìkan. Jẹ́ ìwọ tó o bá ṣe àárọ̀ tó ń ṣe afternoon ẹ̀mí ṣe láftà. Jẹ́ kí n jẹ náà ni kó tẹ̀ fi support kí mọ́tò fi dìde padà. Ọ̀rọ̀ gídé tèyí pàdé wa yìí. Àní throughout this week kò yẹ mo ti náwọn tí mo fẹ́ lọ gbé mo ti níbi iṣẹ́ ṣe ń lọ. Ṣé o lè máa wá ṣe? Next week ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wọ̀. Mi wàá mọ̀ sí ìṣòro ó sọ pé èmi ìjìjọ sọ̀rọ̀ àbí. Àjọ sọ̀rọ̀. Má wọrí bóyá kí wọ́n máa bọ̀ wá ṣe next week tó yẹ kó òun ṣe. Rárá o. Kí lèmi máa wá jẹ? Kí ṣe méjì gba yín síra. A máa rí ra ọ̀rẹ́ mi. Má ṣe bí lásìní wáyé o, bẹ̀bẹ̀ o, má ṣe bí lásìní wáyé. Má ṣe bí lẹ́nìyàn lásán o, Ọlọ́run má ṣe bí. Ó ra ẹkú èmi ní ẹja rẹ. Má jẹ́ mọ̀ṣọ́ ìjìyà, má jẹ́ mọ̀ṣọ́ ìdílé làwọn lọ ń yọ. láyé mi, báwo rẹ́ ní bàlá o. Ọ̀la kì í ayíyá ipò òṣì pọ̀ má pé tèmi. Last warning tí máa fún ẹ nílé ayé ẹ lélẹ̀. Má ever gbé mọ́tò mi fún ayọ̀ mọ́. Ṣùgbọ́n ṣé òun àpáyé ń ṣàyọ̀ ni? Ṣé òní bí mọ́tò ẹ ṣe máa ń yọnu káàkiri ni? Ẹni táyé bá ń ṣe ni mọ́tò ẹ yọnu. Á gbé mọ́tò tèmi fún ayé o. Ṣùgbọ́n wọ́n kò mo láìkí ẹ gan. Mo láìkí ẹ gan o. Okay, look at it. Let me for an example kan. Ọjọ́ kan AI wá bá mi ó ní pé fẹ́ pump mọ́tò òun ti bàjẹ́ ipe tèmi wá fún òun ní fẹ́ pump tèmi tí ò dá mọ́tò mi ti yọ kúrò nínú mọ́tò tó ti bàjẹ́. ìjọ yẹn ni mo ṣe mọ̀ wípé ayé tó ń ṣe ay wọ́n lé ní 1 million àmì ìwà ṣe ní lọ́jọ́ yẹn pé ṣé wọ́n ń go through nǹkan tó tó báyìí nínú ayé mo wá mówó lápò ara mi ní fún pé ok lọ fi ra fẹ́ pump mi ò tí ì lówó náà lórí mọ́tò mi tí fẹ́ pọ̀pù tèmi gọ́gọ́gọ́gọ́ tí mo ẹ̀ṣẹ̀ change lára mọ́tò mi tó wá bàjẹ́ wà ní ẹ̀dàn kò yẹ ibi tó fẹ́ gbà yọ lélẹ́yìn mo ilé ìyá ẹ̀ mú nìyẹn ẹ̀ṣẹ̀ ni mo fi ní kó yọ fẹ́ pọ̀pù mi tó rà tuntun mi tó rà mo fi lọ́wọ́ kó yọ fún mi tí wọ́n á lọ kì í sí mọ́tò mi padà. Gbọ́ fẹ́ pọ̀pù tó ti wà ní mọ́tò tiẹ̀ yẹn ẹ̀ tí wọ́n á lọ yọ sínú mọ́tò ti tọ̀dọ̀ tiwa ṣé ayé tó ń ṣe yẹn kò ní fọ́lọ̀ pẹ́pọ̀pù yẹn wá sọ̀rọ̀ tiwa. ẹbí ayé ló máa ń pe irú nǹkan bẹ́ẹ̀ yẹn nípa ẹ̀ jẹ́ káyé mọ̀ wípé ẹ má bínú ẹran yín tẹ dè mọ́lẹ̀ mo tí èmi fẹ́ fi style tú sílẹ̀ mo ti padà fi sílẹ̀ fún yín padà ẹ̀dẹ́ tẹ́ bá ṣe fẹ́ dé o ẹ má fọwọ́ kè mí o ẹbí ayé ló máa ń pe gbogbo ilé ayé ẹ ló gbọ́dọ̀ fi máa wẹ́bẹ̀ ayé báyìí káyé bínú sí ẹ táyé bá bínú sí òkè sórí ilé inú ayé o ayé ò ní bínú. òun yẹn nìyẹn o èmi máa ń ba ayé lójoojúmọ́ ni o kò yẹ tí bá ṣe ẹ̀yìn ẹ foríjì mi wọ́n náà máa sọ bẹ́ẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ ayé á kò lẹ́yìn ẹ̀ ọ̀ ní disturb ẹ ayé ò ṣe bínú sí wọn ṣe bájà o báyìí kó wá wí ọ̀làjú ìwé ní lọ oorun bá fẹ́fẹ́ tí wọ́n ń fẹ́ di gbóná ẹ̀dákun wọn ti rán fẹ́fẹ́ ní iṣẹ́ ni mo bẹ̀rẹ̀ yan o ẹ̀dákun mo bẹ̀rẹ̀. wàá mọ́tò mi dà mọ́tò mi ìdásẹ́ kí owó ní fáìtà kí ló ń ṣe ẹ́
wọ́n ń gbé bọ̀ wá ń sè. Òun náà ni mò ń kò tí ì ṣíwọ́. ó bẹ̀rẹ̀ ìrìyà ẹ̀ ṣé mọ́tò tèmi ló lọ sí ta tẹ́tẹ́ mọ́tò mi jà ṣé kò ní táìmù jẹ́ kí mọ́tò ti dé bí báyìí. mi mo rí sì tó yẹ pẹ́. ẹ̀wọ́n yóò fi mọ́tò tèmi ṣe friendship àbí. mọ́tò tèmi láìṣẹ̀ ń gbé bọ̀ ṣé o gbé máa bá rere ní ọ̀rọ̀ bọ̀ yìí ṣé mo sọ pé gbé mọ́tò mi fún yàn dámi lóhùn ṣé o ti wá jù ẹ nínú. ìròyìn náà ló dé ìjà ẹ̀. Ewa ìwọ náà ti pẹ́ kó tó ṣíwọ́. aláyé fún ní kí mọ́tò mi. aláyé tráfíkì. Tráfíkì kíni. ó dẹ̀ fún mi. lórí ìdá. Àbáyé díẹ̀ díẹ̀. aláyé fẹ́ bàbá mi dírágì ni. ṣé ìyá ẹ fẹ́ bàbá mi dírágì? fẹ́ bàbá mi dírágì. kí ló ń ṣe ìyá ẹ? abúlé kì í ìyá ẹ ló ṣe. ní ní èrò ìjọ ọjà wèrè. kúrò bí kò wá jí mọ́tò rí èmi á fi mọ́tò pa ẹ̀dà dùn kó mi báyìí jọ tó tiẹ̀. wá bí ìwọ́dà tí wá síwájú mi. Ẹ má ti lọ. Ṣẹ́lẹ̀ ìbọn pè ní fáìtà ni. Wàá dúró sórí mọ́tò báyà yín jà kí ó ṣe yín. Ṣẹ́lẹ̀ òye dúró sórí mọ́tò báyà ọjà. Wàá dúró báyìí tí wọ́n máa sọ bàtà sí ìyá yín ni pé ẹja rèrè ni. Kó wájú mọ́tò mi jọ. Má ṣe mí láti ní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí láti ní wáyé má ṣe mí lẹ́nìyàn lásán o. èmi fáìtà mo ti wí ẹ́ nínú rúùn mi ò rí ẹ mo kàn ní kí n tiẹ̀ tún bọ́ta kí wọ́n wọnú compound kí ló ṣẹlẹ̀ tẹ́ni tí wọ́n bá tiẹ̀ ṣẹlẹ̀ let's go inside now ṣé o mọ̀ pé gbogbo àwọn tó wà nù kọ́pà máa wọ̀ yín pé kí ló dé tó ń ronú. Ṣàkẹ́ you don't understand. kí ló ṣẹlẹ̀. mi ò tẹ́rí mo tẹ́ lónìí. kí ló ṣẹlẹ̀. irú lòun ò tẹ́rí àfìgbà tó ń dókè mẹ́sì. ó ra máa sọ wà lè ná nílé kí ló ṣẹlẹ̀. ó nígbà tó pọ̀ léegun ló mọ̀ pọ̀ ti tẹ́ fáìtà ni o. kí ló ṣe fáìtà. ó yẹ̀yẹ́ mi ó wọ mi lẹ̀ tuurutu ó kí pọ̀nrípọ̀ gbá mi ó ní ràn mí ò lè lówó lọ́wọ́ mọ́ ó ní mi ò lè èmi tí mi ò dẹ̀ kì í ṣọ̀lẹ Àṣàkẹ́ mọ̀ bí mi ò kì í ṣọ̀lẹ o nǹkan tó dé ló ní kárí o ṣé bí torí pé bí nǹkan ṣe rí ni pé ìjẹ ò lọ smoothly òun ò lọ smoothly kò sí nǹkan tá a fẹ́ fáwọn ọmọ jẹ́ kò sí owó school kò sí kankan ìwọ gan a ti fẹ́ jẹ gbárùn ṣé mo ló lè lọ ṣọ́ọ̀pù mọ́ ẹ̀ ìyẹn ló jẹ́ kí n sọ pé bóyá kìtẹ̀ ò lọ́wọ́ àgbà wa kan nígbà tí mọ́tò ṣe bó ṣe ń ṣe tó ń fò lókun fò láǹdẹ kí n tẹ má jókòó sílé mo fẹ́ lọ gáràjì mọ́tò fáìtà mi wà mí àwọn olùgbé mọ́tò fún dráìvà tó gbé fún mi kí n fi ṣàfẹ́dẹ́ ó sọ̀rọ̀ sí mi tí ẹ̀dùn náà àbí wọ́n ti forí tèmi ọ̀rọ̀ wọn ni ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ àbí wọ́n fi pamọ́ sí mi lára ni bí àbìlú bí kankan. Àṣàkẹ́ ìyá jẹ mí lénìí. Àbáyọ̀mí má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ayé ẹyẹ mi ò wọ́ mi bàtà wọ́ mi o. Ṣòro mi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ kó má dàbí pé bóyá mò ń tójú bọlé àbí nǹkan kan àmọ́ ibi tọ́rọ̀ dé ó ní bàbá kan tí mo mọ̀. So. Ó ní bàbá kan tó mọ̀. Bẹ́ẹ̀ni so èmi ò bá ní pé bóyá ká lọ síbẹ̀ ká bá lọ. Àṣàkẹ́ dúró so ohun tí ẹ̀ tó ara sọ ọ́ sí ni pé ó mọ bàbá kan tó ní solution sí nǹkan tó ṣe wá látijọ́. Mi ì mọ̀ bóyá ó ní solution but. Àṣàkẹ́ òun ṣe yẹn dáadáa. No, kó má dàbí pé bóyá mò ń tójú bọ́lé àbí nǹkan kan. Tẹ́ ẹ lọ́rùn bí mo ṣe wà ẹ́ ni so bá ṣe wà ẹ́ state of living wà ẹ́ ó tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀. No, kò ń ṣe bẹ́ẹ̀. Ó dájú o. Ok, kò sí wàhálà jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá ẹ̀ nǹkan tó bá dẹ̀ sọ bóyá ká ṣe àbí nǹkan kan they will do it. Mo wọ bàtà ṣẹ̀ṣẹ̀ náà a lè sáré lọ bẹ́ẹ̀ yẹ mo máa ní láti pè wọ́n tí bá pè wọ́n tó bá ní pé ká wá àdè máa lọ bẹ. Yá lọ mú fóònù já lọ. Kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ̀dákun kò ṣe pé orí. Iná.
òkìtì náà ti wà lórúkọ tá à ń pè yí àjẹ́ àtòbọ̀sọ́rọ̀ lórúkọ tá à ń pè yí àjẹ́ gẹ́gẹ́ tọkọ bá ń bínú aya rẹ̀ láfi bẹ́ẹ̀ báyà bá bínú ọkọ rẹ̀ láfi bẹ́ẹ̀ àtọkọ àtaya tí bá ń bínú bàbá àtìyá wọn láfi bẹ́ẹ̀ o àgbàdékà yìí ó àrùn ẹ̀kọ́ ifá òfẹ́fẹ́ ìrẹsẹ̀ ẹlẹ́yẹ afọ̀lú atẹ̀lú amìlú títì ọlọ́gbọ̀ fíofío ẹyẹ òdí àrùn àpẹ̀tẹ́ òbèrè ìyákẹ́rẹ́ ò ẹ̀yìn yá ẹ̀yìn yá. Àsákátápàlà ìyájọ́ gbá. Ẹyẹ fò, ẹyẹ abìfò yàgbà. Ẹni tó bá kọ́kọ́ rẹ́kù kó sáré kó kẹ́kù. Èèyàn tó bá kọ́kọ́ rẹ́yẹ kó sáré kó kẹ́yẹ. Tá a bá wá búrìbùrì tá a pàdé akọ lọ́nà kákìgbé ọ̀yẹ̀ gbúrúrú. Ògòrògòdò òbí la fi ń sọ lọ́jà ní ìkó. Àáké tí kẹ́gi nígbó tó kọ̀ tí ò dákẹ́. Ọ̀lọ̀ tó ń lọrin tó kọ̀ tí ò dábọ̀. Ó ní ìyí tó fẹ́ gbà ní. Apábíẹ̀kùn kí ló tó fẹ́ tó fi pè wá kíkan. Ẹ̀yin ìyá o ṣe bí wọ́n ní tọkọ bá ń bínú aya rẹ̀ láfi bẹ́ẹ̀ báya bá ń bínú ọkọ rẹ̀ láfi bẹ́ẹ̀ àtọkọ àtaya tó bá ń bínú bàbá àtìyá wọn la fi ń bẹ̀ wọ́n ẹ̀rí Ayọ̀bámi òun ló sáré tọgbà yín wà tóró ti mọ̀ pé múlẹ̀ yín ni mo jẹ́ ó sì mọ̀ pé èyàn ò ní bá yín múlẹ̀ kó ráhùn owó èyàn ò ní bá yín múlẹ̀ kó mọ̀sì ó lóun fẹ́ bá yín múlẹ̀ owó ni ìmùlẹ̀ owó ńláńlá ló wá wà. Apábíẹ̀kùn ìyá o Ayọ̀bámi tó mú wá yìí ṣé yóò mọ̀ọ́re. Ayọ̀bámi ń mọ̀ọ́re. ṣé o ti tẹ̀ẹ́nú dáadáa pàdé ẹkùn. kàṣà ìyá mo ti tẹ̀ẹ́nú bóṣùṣọ́. ó dáa náà ojú lọ́rọ̀ wà. ìyá ni yíjú padà ojú kòrò ọ̀bọ̀lọ̀ ojú kòrò jẹ. Apábíẹ̀kùn ló sí àṣejẹ ohun owó mi ò tó fún. àṣejẹ ohun owó mi ò tó. bẹ́ẹ̀ ni ohun owó mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. ẹ káre bàbá ẹ̀yin ìyá mi ò pé kí ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀yà fíjọ́ ẹlẹ́yẹ tí ń súpá gbòòrò biribi wọ́n ti lọ Ayọ̀bámi. ó bàbá yóò gbọ́dọ̀ àwọn ìyá bí. bẹ́ẹ̀ ni bàbá mo gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa. bẹ́ẹ̀ ni mo dáadáa. àlàyé ẹ̀ yọ yékéyéké. yékéyéké bàbá. ògbẹ́ tí wọ́n ní mùlẹ̀ dá mùlẹ̀ ìmùlẹ̀ kọ́ mùlẹ̀ ọjọ́ tọmọdé òmùlẹ̀ ní mọ́ o ọmọdé òmùmọ́jọ́ tílé ọ̀dà tọ́ bí dalẹ̀ ọ̀pálẹ̀ lọ. bàbá ní dalẹ̀ iṣẹ́ àti lówó ni. máa bọ̀ báyìí ìmùlẹ̀ kí kọ́ mùlẹ̀ ẹ má kọ̀ mí o ẹ má ṣe dọ́ka tèmi kọ ẹranko kẹranko òdúgbò ẹkùn nínú gbó ìmùlẹ̀ ọ̀rẹ́ ọ̀bọ̀lọ̀ dàmúlẹ̀ o ó gbà bò gbọ́ tó bá rí bẹ́ẹ̀ àgbèsè tá a gbé rèlú dárò àlùkòsè náà rèlú kòsùn odidẹrẹ ṣe tẹ́wọ́ rèlú kẹfún. Akékaka lórúkọ tá à ń pè Ifá. Akékaka lórúkọ tá à ń pè Ifá. Àrìnkàkà lórúkọ tá à ń pè Èṣù Ọ̀dàrà. Àrìnkàkà lórúkọ tá à ń pè Èṣù Ọ̀dàrà. Ọ̀rọ̀ gbórírókò búgágá lórúkọ tá à ń pè àwọn ìyá mi àjẹ́. Ọ̀rọ̀ gbórírókò búgágá lórúkọ tá à ń pè àwọn ìyá mi àjẹ́. Ẹ̀yin lẹ́lẹ́ni tó bá ti morúkọ yín. Ẹ̀yin lẹ́ni tó bá ti morúkọ yín. Ẹ̀yin ó jẹ. Ó di dandan kẹ́yìn ò jẹ o. Ayọ̀bámi ti wá morúkọ yín lónìí o. Èmi Ayọ̀bámi ti wá morúkọ yín lónìí o. Ó di dandan kẹ́ ẹ jẹ ní hò. Ó sì dandan kẹ́ ẹ jẹ mi ní ihò tèmi. Ire ní gúúsù. Ire ní gúúsù. Ire láríwá. Ire láríwá. Kẹ́ wá gbére ajé tiẹ̀ fún lónìí. Kẹ́ wá lọ gbére ajé tèmi Ayọ̀bámi fún mi lónìí o. Àṣẹ. Ó dàṣẹ. Ó yá máa jẹ. Ó dàṣẹ.
Kí ló wá dé tó wá pẹ́ látàárọ̀? Mo ń ṣe nǹkan lọ́wọ́ nínú ilé náà ni. Then I thought I told you pé apple juice ni mo fẹ́. So why the orange? Mo wo inú fridge tó wà ńbẹ̀ náà mo gbé wá mọ́. Then kí ni reason tó fi sọ fún mi pé a ní àwọn juice mọ́ nínú fridge? So tó bá yẹ pàlejò náà ló wá síbí báyìí, nǹkan tó bá ti wọ̀n ẹ́ ló máa gbé wá fún ọ, right? Ẹni ìbínú náà, ọkàn mi rò pé mo ti sọ fún mi. Ó sọ. Nǹkan tó ń ṣe nǹkan. Ó ti fẹ́ jìnnà, mo ti fi yọ̀ sí ní ìsìn. Ṣé ẹ náà tún máa take forever kó tó jìnnà ni? Ẹni ìbínú náà. Anyways, tí ẹran yẹn bá ti rò, jẹ́ kó rọ̀ dáadáa. O lè mú díẹ̀ wá fún mi kí n fi step down. Okay, ma. Ẹ pẹ̀lẹ́ ma. How are you? Kí ló ṣẹlẹ̀? Mo ti pè é. Ló ń bi ò lọ, mo sí wá síbí báyìí náà kò dẹ̀ fẹ́ tọ́ lọ. Òkèlè dúró mo fẹ́ rí ẹ o. Ok ma. Bóyá network ni Òkèlè. Ma. Àbúpa fóònù mi ni. No, èmi kọ́ mi ní sẹ́ni ó lè jẹ́ network náà off now. Ó bẹ̀rẹ̀ náà dáadáa tẹ̀. Ìyá mo ṣáwà. Yẹ̀yẹ̀ dàntẹ̀ ilé ìgbọ́n tẹ̀ sí ń ṣe oúnjẹ. Òkèlè. Wá. Tó bá ti di ọ̀la. Ok. Ọmọ bá mi gbé mọ́tò lọ sí ọ̀dọ̀ mechanic. I mean the Acura. Ok ma. So tó bá ti dọ́dọ̀ mechanic jẹ́ kí n mọ̀. Alright. But ilé mechanic tí mo sọ pé kò lọ ni kò lọ o. Tó bá dẹ̀ ti ṣe mọ́tò tán, máa gbé mọ́tò padà wá sílé. Mi ò fẹ́ gbọ́ pé mo wá yà síbí kan, mo wá ṣe kinní kan, mi ò fẹ́ gbọ́. O ò dẹ̀ gbọ́dọ̀ mọ tí o. Òkèlè má jẹ́ ká jà o. Mi kí mo ti máa fẹnujà nìkan ni máa mú wọn. Ló máa mú fẹnujà yẹn kọ́ pure water ni. Sorry ma. But tí n bá ń bọ̀ lé mo lè lọ ní flat tire. Ó lè gbé mi ó gbé bọ́tù. Tí wọ́n wá gbé bọ́tù àbí ní ibo ló yẹ kó gbé yà bí ilé organizer kan ni. Yeah, that is remind me ma. Yes ma. Ẹ má bínú ma. Irú fort wo gangan ló ti máa tọ̀ ṣé kò sí pé bí absorber ẹ̀ jò or break ẹ̀ kò mú mọ́ àbí kíni. Absorber ẹ̀ ló jò because bí mo ṣe ń drive ẹ̀ mi ò like sound rárá. So mo lè ti pe mechanic mo ti ṣàlàyé fún wọn. So tó bá ti gbé débẹ̀ wọ́n máa fi machine wọ́n máa fi check ẹ̀ so if there's any other fault. All right. Èló náà it's okay. Èló náà pé absorber náà. Ṣé Tòkunbọ̀ ni àbí tún? Ṣé ìwọ tí ń ṣiṣẹ́ ní Ládìpọ̀ ni àbí Owódé Onírin? No, mo kàn fẹ́ láìdí àní as a driver. As a driver? Yeah. Bóyá kò lọ resume sí Ládìpọ̀ láàárọ̀ ọ̀la. Wà lè bèrè price. Mo tẹ̀ tí interview ẹ má bínú. Ẹ má bínú. Má ṣe mí lásìní wáyé o, mo bẹ̀bẹ̀ o. Má ṣe mí lásìní wáyé. Má ṣe mí lásìní wáyé. Má ṣe mí lènìyàn lásán o, Ọlọ́run. Má ṣe mí lènìyàn lásán. Gbà mí o, má jẹ́ mo ṣe. Mo ti ṣe tán sá nígbà tẹ̀lé afẹ́ jáde mo ti nu mọ́tò mo ti ṣe everything sá. Ó ti wá pẹ́ jù náà. Kí ló ṣe? Ẹ má bínú sá. Yes sir. Olùfẹ́ ni mi fún ọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni sá. Yes sir. Ṣé rí nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá sọ pé breadwinner èmi ni breadwinner family wa. Even though mi ò tún ṣe sẹ́mo pé bread ìgbà kan ló máa ń sọ pé agége bread kò síbi tí wọ́n ti ṣe bread nsìn bread agége gan kò ní flour nínú I'm a sliced bread of my family. Ẹni tó bá fẹ́ fi mi jẹ bọ́tà abẹ́ni tó bá fẹ́. Sliced bread of the family. Yes sir. Kí kankan ni fat. Mọ́mì mi ìyá wọn ó ti kú tipẹ́ ìyá tó bí àwọn ìyá tó wá bí ìyá tó bí wọn ó ti kú tipẹ́ so wọ́n á pé àwọn ní láti ṣe remembrance fún so bọ́n ṣe wá pè mí mo wá ní àkámáwọ̀ rí pé ọ̀gá mi wà nílẹ̀ fún mi pé gbogbo nǹkan ni ọ̀rí pé ọ̀gá gan lè pelére fún mi kán tó tún máa kọ́ àwọn èèyàn wa. alárùdálẹ̀. mo ń gbà tẹ́ ìṣẹ́ lọ́mà àwọn lọ́mà náà máa lọ rú ẹ̀rù dànù. Kí wàá lóyún fàtí ìdàbí tí ìyá tó bímọ ọmọ tí màá bá wọn yẹ yòó padà rí kí n tèmi. Torí pé Ọlọ́run ló fi yín jí nkí mi pé mò ń bá yín ṣe mo kàn nídìí owó ni màá nídìí 2 million látọwọ́ yín so mo fẹ́ gbà bí installment so ẹ kàn máa yọ nínú owó oṣù mi títí tí 2 million ẹ máa fi pé but ẹ máa yọ 2,000 every month nínú salary mi sà. Ó dẹ̀ fún ìpè 2 million máa kéré fún irú pàtí yẹn ìyá. Èmi náà ń wo bẹ̀ torí màálù tí wọ́n
bẹ́ẹ̀ mi ò fẹ́ jẹ́ kọ́ ọmọ wọn pàtí yẹn màálù lé wọn ẹ bá mi fi 1 million sí kó jẹ́ 3 akàndé 3. so tó bá jẹ́ 5 million ṣódà. ẹ ṣeun gan sa. kò tọ́pẹ́ mọ̀ wá kàn mọ̀ pé ọmọ àti ọmọ tí ọmọ bá bí wọ́n máa ṣe gbà lọ. torí ò lè sanwó yẹn tọ́jú àdúgbò láyé ní ratio tó gbé sí yẹn 2,000. every month lẹ́wọ̀n máa yọ 2,000 sa. into 5 million ọmọ máa bá ọmọ àti ọmọ máa bá. ebi ìyá náà ló fẹ́ ṣe. afẹ́. tún gé fún ọ àbí. ó ń kọ lẹ́nu. bóyá ká ṣe ní 500 sa 500,000 bẹ́ẹ̀ ni sa. ọmọ ọkọ tó bá ẹ jẹ the last time mo yẹ lówó kò tí ì bí 4-5 days lọ. bẹ́ẹ̀ni. kí lẹ fẹ́ ṣe mẹ́rin. wọ́n ṣe ọdún jẹ̀sù ní ọ̀dọ̀ wa ni. bọ̀ mo fún ẹ ní 100,000 mi ì yọnu sálárì kò affect sálárì yẹn. bẹ́ẹ̀ni sá. olùyẹ kò tó pé kò kọ́kọ́ wá gba 500,000 ó ti àkọ́ sọ pé 2 million tẹ́lẹ̀. mo rò pé ṣe gift away fún mi nígbà yẹn ni sá. mo ṣe ṣùgbọ́n lílé ní sìn ẹni àwọn ọmọ bá fẹ́ láti òní lọ ó ti ayọ̀ pọ̀rọ̀ máa yọnu sálárì yẹn 1,000 naira mi kò lè bọ́ sọ́dọ̀ ẹ̀ má láti gbé àkọọ́lẹ̀ IOU ó ti ń yọjú. sorry ẹ má bínú sá. kò tọ́pẹ́. ẹ má bínú. máa mi ṣọ́ta. ẹ má yà mí. bọ́ọ̀sì ti bí yẹn kò gbé dání àmọ́ yà mí kan. ọ̀rà ẹ má yà mí mọ́ sá kí òkú máa gbé ọ̀hún kí mi máa gbé ayé ó ti yé mi sá. báwo fẹ́ ní lọ dẹ̀dẹ̀ ẹ dákun wa kì í tábẹ́rẹ́ kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ dákun kò ṣe pé orí ìrèké ò gbà bọ̀dé ló ṣe ń dùn ó a bá ṣe wáyé la máa bí ọyẹ yọ ní ẹ kádàrá. ok mo ti ń jáde kúrò nínú compound nsè ok ní junction all right see you there now. ó máa ṣe bí lásìrí wáyé má ṣe bí lẹ́nìyàn lásán. owó ló máa ń nídìí gbogbo bá ń tiẹ̀ kí ló máa ń ṣe é ná. ẹ má bínú ọ̀rọ̀ bùkátà tó wà níwájú àwa náà ló fà á. ṣé wọn nìkan ló léèyàn ní ìlú òkè ni ọgá ṣáà kọjú síwájú o. ìyá ipò òṣì ipò má pé tèmi ní àkàmá. báwo fẹ́ ní lọ dẹ̀dẹ̀ ẹ dákun wa kì í tábẹ́rẹ́ kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ dákun kò ṣe pé orí ìrèké ò gbà bọ̀dé ló ṣe ń dùn ó a bá ṣe wáyé la máa bí ọyẹ yọ ní ẹ kádàrá. ọmọ tá a fẹ́ gbé ní bus stop junction yẹn o ọmọ tó ṣe o ọmọ ilẹ̀ tó fọ́ pa yẹn wọ́n lọ sí. Hello, darling. What is what? Báwo ni ṣé òun yàn ọ̀pá ìdì? Ó ṣe díẹ̀. The weather is hot. Òkèlè, wọ́n kí àbò lẹ́nu ni. Báwo driver ṣe wá ń wò báyìí? Kò ṣe lẹ́nu ni. Ṣé o ti gbọ́ ọmọọṣẹ́ tó jọ ọ̀gá lọ báyìí? Kò mọ̀jọ́ owó nìkan ni. Ó tún túra káwò lọ́yàyà, gbogbo kan ló ní. Ó lágbára. Babe. Come on. Roslyn. Ìtàṣe látara tó fẹ́ máa lọlé. Ilé ìwò. Àwọn ọmọ stop lẹ́yìn. Ilé ìwò ló lọ. Mo ń lọlé of course. Kí ló dé àjọ wà bíbá ìdọ̀la ni o? Roslyn. Bọ́ tó ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́wọ̀n pé mi ò kí ń sùn ta. Tí màá fi délé, ìyá mi ò ní sùn. Èmi gángan gbọ́rọ̀ sùn ta. Mi ní bójú ẹ̀jẹ̀. Mi ń fàṣàkẹ́ báyọ̀ ṣeré o. Máa ṣàánú ara náà, ọkọ̀ àṣàkẹ́. Babe, kò rí bẹ́ẹ̀, but you have to understand.
ìyàwó mi ò ní sùn tí màá fi délé èmi náà dẹ̀ lè sùn ta jẹ́ kí n máa. ẹ wá ṣé ìgbà tó dẹ̀ insist pé òun ló ń sìn ó dẹ̀ ní fún wa lówó tá a béèrè mọ́. ṣé torí owó ló ṣe fà mí bẹ́ẹ̀ Roslyn. ẹ nà. ti láìkọ̀ owó jù calm down. Okay, ṣe bank wo ni? First Bank yẹn náà. Okay. Ṣé bá kàn bá tó ṣòro sí the other time around? Òun náà ni mo máa ń lò. Alright. Ọkàn ẹ ti wà nílé. Kò ń ṣe mi náà, mi Fàṣàkẹ́ bá ń ṣeré o. Lágbára pẹ̀lú eré tí mo bẹ́ẹ̀ ṣe látàárọ̀. Àjọṣeré náà ni ló ní ìyálẹ́ mi láìkí ẹ o. Mẹ́nu kúrò lórí ẹ̀, mi Fàṣàkẹ́ bá ń ṣeré o. Anyway, mo ti ṣòro sí. Ṣé mo lè máa lọ sí? Dábọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Má ṣe mí lásìní wáyé o, mo bẹ̀bẹ̀ o. Má ṣe mí lásìní wáyé. Má ṣe mí lẹ́nìyàn lásán o. Má ṣe mí lẹ́nìyàn lásán. Má jẹ́ mọ̀ṣó, má jẹ́ jìyà, má jẹ́ mọ̀ṣó, má jẹ́ mọ̀ṣó. Má jẹ́ mọ̀ṣó láyé ní báwo rẹ́ ní bàlá o. Ọ̀la kì í ayíyá ipò òṣì ipò àgbẹ̀tẹ̀ mi ní àtàgbà. Bébí kí ló tó pẹ́ dé náà? Kò kí ń ṣe mí náà nǹkan tó ṣe pé ọ́fíìsì ni then àwọn meeting tá à ń ṣe ni I'm very very sorry èmi gan ọkàn mi ò papọ̀ níbi tí mo wà. Ó dẹ̀ mọ̀ pé mi láì kó máa rìnrìn ọ̀rọ̀. Má bínú Àṣàkẹ́. Thank you. Kí ló máa jẹ? Ṣé dẹ̀ tẹ̀tẹ̀ ọkọ lọ ṣáà lọ́nà pọ̀ nílé ọmọ sùn. Irú ìwé ló bẹ̀rẹ̀ kan tó ti mú kí ló ṣe lẹ́gàn. Kẹ́ni tí wọ́n tiẹ̀ lè bá wọ̀ sílé bí ẹ bá bọ́ sílé báyìí ó sì máa lejú kókókókó kí ni inú ìgbàlá yóò. Kí lọkùnrin wá ṣe ń kíṣin ṣíṣe iléeṣẹ́ rẹ débi báyìí dírẹ́bà mo mọ̀ ọ́ sí ṣé o fẹ́ dáná ni. Èmi ò dáná ìwé ọ̀rọ̀ kan ni ó ṣe pàtàkì tí mo fẹ́ sáré wá bọ̀ sọ ìgbà tí mo rí pé àwọn ọ̀gá bísí bákanbákan wọ́n á wò pé àwọn olóyìnbó sọ wọ́n ní opportunity come but once jẹ́ sáré lo once. Káàbọ̀ Wọlé Ṣóyínká. Kò sí you are welcome. Lẹ́nu bíi ijọ́ mélòó yìí mo béèrè àwọn nǹkan kan ní ọwọ́ àwọn ọ̀gá tí mo dẹ̀ mọ̀ pé ọ̀gá máa ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kan náà ọ̀gá wọn tọ́nà wọ́n á wò pé èmi àti ẹ̀ náà sọ̀rọ̀ ó dà pé ìwọ náà sọ fún mi pé o fẹ́ béèrè kankan lọ́wọ́ àwọn ọ̀gá òun ní kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àwọn tó béèrè lọ́wọ́ àwọn ọ̀gá ẹ̀ sọ́n ti ṣe fún ọ. Tó bá jẹ́ ti yìí báyìí lọ́wọ́ ọ̀gá sí mi á ká gidi ni kò tẹ̀ ṣe kankan. A jẹ́ pé bó ṣe ń ṣe ọ ló ṣe ń ṣe mí náà. Mi kàn mọ́ ọ̀gá kan change suddenly tó tẹ̀ wá jẹ́ tó jẹ́ ìbànújẹ́ fèmí tó mú mi ní òkúnkúndùn gangan tí mo ṣe gbé gbèsè tí mo fẹ́ gbé yìí ni pé sọ́wọ́n pé mi àtọ̀gá máa ń jáde ìgbà tí àwa béèrè nǹkan lọ́wọ́ ọ̀gá tọ́gá sọ pé àwọn ṣe pírójẹ́tì kan ìgbà àwo kan kòkó bàbá sásùn ojú mi báyìí kòrókòró báyìí ni ọ̀gá fi gbé ọmọ nígbà tí ọmọ yẹn máa bọ́lẹ̀ ojú mi lọ̀gá ṣe fún lówó èmi lè fẹ́ bọ́lẹ̀ tí ọ̀gá bá fẹ́ lómi lówó báyìí ìyẹn wọn dúpẹ́ ni tí ó mọ bìsàbìsà lọlé bẹ́ẹ̀ ni ó mọ bí mi wọ́n ti ọ̀gá o mo ní ìdí nǹkan báyọ̀ o mọ iye project tó wà lọ́wọ́ mi ni àbí mi ìsanwó oṣù fún ẹni wà ní sùúrù náà wọ́n dẹ̀ máa fún mi lówó inú ti bí mi jọ́ kan pé àbí kí n pa ọ̀gá dànù ni àbí kí n wà wọ́n lọ sí Tọ́mìlán bridge kákàjọ wo mi ó má dàbí Titanic ni èmi tí mo ti mọ pa fẹ́ wo mi wọ́n ti wo àwọn fíìmù tó máa ń ṣe stunt yẹn rí tẹ́mi bá ti lọ sínú báyìí èmi ti máa mọ̀ pé mi fẹ́ bẹ́ẹ̀ lómi èmi á kàn fún ni máa kàn dín mú ọ̀gá kan máa bomi lọ ni. Dákun mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tá à ń rí ó sì dá yín tí ìrìṣẹ́ sílé epo. Èmi bí wò bá ríṣẹ́ sílé epo èmi náà ríṣẹ́ sílé ọ́ìlì só ti yọ àmọ́ tèmi nọ́tìsì ni pé ó dà pé àwọn ọmọbìnrin tó ga fún lówó wọn lójú lásán ò sí gbọmọ lọ́wọ́ òkúrọ̀ a jẹ́ pé àwọn náà wọn dúró lásán lọ́gá fún wọn lówó. Wọ́n ń tẹ̀. Kí ló ń sọ yìí ìgbésí ayé yìí gbọ́dọ̀ tẹ́ndì ni wọ́n á pé èmi náà tí wọ́n á rò pé ó dà pa á jáde sọ̀rọ̀ ara wa o á wọ̀ gbọ́dá sọ̀rọ̀ ọ̀gá ni o kán lè síjú àánú wà bí bẹ́ẹ̀ kọ́ tí mo ní kí n kọ́ wá fi lọ́ọ̀nù. Àyíká tó dà mí gan mo bá kí ẹ mo bá kí gbogbo àjẹ́. O bá mi bó ṣe wá fọ́lù mi yẹn mi ní ọ̀ fọ́lù ẹ̀ ọ̀ntì ní tó lè mú mi unfollow ẹ̀ ní tó bá ti lè mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ unfollow ara wọn
sọ mọ̀ pé Bobrisky òun àti Portable náà wọn follow ara wọn kàn sọ pé ẹ wò ní Bobrisky kẹ́ẹ̀nà ni ìwọ tí mo bá mọ̀ pa tó dẹ̀ ti lè mú Dayo Amusa àti Jigan Babọjà tí anybody will follow ara wọn I will not unfollow you until you follow my protocol màá dẹ̀ jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ má jẹ́ kí àwọn ọ̀gá ká mi mọ́ kí sí ń jàre ọ̀gá ibi tá a sọ sí ni kò jẹ́ kó wá ọ̀gá báwo kan. irọ́. Àǹtí, ẹ wò ọ̀rọ̀ tó gbé mi wá tí mo fẹ́ sọ fún yín. Ẹ ní bìlíìfẹ̀, ó ń ṣe èmi gan ní kàyéfì. Àní kò ṣe mi, mo kàn ń rò ó mi èrí o. Ẹ kú ìjọba àti ìbí mọ́lá. Ẹ ṣé, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ wo ọjọ́ pọ̀, ojú tí yín kàn máa ń dán lójoojúmọ́ ni. Àbí bí ẹ̀rọ rò sùn. Hello, you can drop it and go. Àbí ṣé orí pa ń sọ̀rọ̀ lọ́wọ́ ni? Èké alábòsí. Back to my story because mo sọ fún yín lọ I believe pé ẹ̀gbọ́n mi ò kì í fún mi lówó. That's not possible. Ṣé wọ́n ń fún yín kò tó ni àbí wọ́n fún yín rárá? Ẹ̀gbọ́n mi ò kì í fún mi lówó rárá. Ẹ wá mọ nǹkan tó yà mí lẹ́nu jù bẹ́ẹ̀. Ìgbà tẹ́gbọ́n mi wà Amẹ́ríkà tó ń ṣe kábúkábú ìjọ 2000 ìjọ 1000 ìjọ 3000 ìjọ 5000 kí bọ̀dá mi má lówó lọ́wọ́ rárá wọ́n á fún mi ní 1000 tán bá wá sílé wa. Mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o àtìgbà tí story wọn ti yí padà báyìí wọ́n fún mi ní 1 kobo. But ọkọ mi tèmi mọ̀ ṣá kò possible kó má fún yín lówó. Ọkọ yín ẹ̀gbọ́n tèmi mi lè má parọ́ mọ́ wọn náà ṣé màá má parọ́ mẹ́gbọ́n mi ni wọ́n fún mi lówó o wọ́n ní mo ṣe wá sọ fún yín. Ó really yà mí lẹ́nu ni o. Ó yé mi náà lẹ́nu o. Kí ni reason tí ọkọ mi ò ṣe ní fún yín lówó? Díẹ̀ ibo bá mi fi remote báwo ni? Ó ti ẹ̀dá bíbẹ̀, you can have your seat. Sure. Yeah. Ọ̀rẹ́ náà ni Àǹtí Bímbọ́lá wá rí mi fún. Àmọ́ yes, wọ́n dẹ̀ sọ nǹkankan. Wọ́n parọ́ mọ́ ẹ̀. Wọ́n parọ́ mọ́ ẹ̀. Wọ́n sọ, àmọ́ èmi mo ti gbèjà ẹ̀. Mo ti sọ pé kò possible kò lè rí bẹ́ẹ̀. Ọkọ tèmi Àlàdé tèmi mọ̀ ò kò lè ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ pé táwọn bá bi ẹ́ léèrè owó ò kí ń fáwọn. Mo dẹ̀ ní kò possible. Kò parọ́ mi kí n fún lówó. Bébí kí ló ṣẹlẹ̀? Bíjì ọdún náà, àbí Bọ́lá kọ́ ló ń sọ ni. Bọ̀dá mi kí lẹ̀ ń sọ tí ó dùn lẹ́nu yín yìí? I'm a big girl. Ẹ kí fún mi lówó mọ́ náà. Ìgbà tí ẹ ti tó báyìí gan máa ń fún mi lówó. Kí ló wá ṣẹlẹ̀? Bébí, ọ̀rọ̀ yìí ó really fún ní ìsinmi gan ni o. That reminds me. Ní week back tí mọ́mì wá sí ibi báyìí, kò kí n ṣe pé wọ́n fẹjọ́ sùn mi o. Mo wọ́n sọ something similar pé o kì í fáwọn náà lówó. Darling, ṣorí ọ̀rọ̀ tí mo sí ìwọ̀n fani ẹlẹ̀ máa rí. Tí Bímbọ́lá ní boyfriend náà, boyfriend wọn máa tọ́jú ẹ̀. Ṣé bí àbọ̀ ní boyfriend ní? Bọ́dá mi kí lẹ̀ sọ náà? Ẹ̀dẹ̀ ni mo ní boyfriend. Ṣé àyè ẹ̀gbọ́n yàtọ̀ sáyè boyfriend ni? Bí? Okay, nǹkan tẹ́ ẹ̀ sọ sí ni pé kí n lọ máa kọ́kùnrin. Bọ̀dọ̀ tó wọ́n sọ ni pé ó ṣàríyàwó tèmi, èmi wọ́n tọ́jú ẹ̀ náà, kí boyfriend máa tọ́jú ẹ̀. Ìgbà tẹ́ ẹ̀ sọ ẹ níyàwó yín. Ṣọ́kọ tèmi ni boyfriend mi, àbó ti kóṣù wá tí mi mọ̀. Anyway, má wọrí. Tó bá di Monday, kó wá rí mi. Ọ̀sìn sílẹ̀ lọ́la Sunday, Monday. Bọ̀dá mi, bọ̀ fún yín nìyẹn náà. Ẹ dẹ̀ lákàtúntì nọ́mbà mi lọ́wọ́, ẹ kúkú ṣe ẹ ṣọwọ́ sí mi sìn yìí. Ìṣòro ìkan tí mo sọ sí. Monday kò lè wá nìyẹn. Bí èrè kó wá gbà nǹkan Monday, kò tí nǹkan tó mọ̀. Wáyé tó ń dá sí, ṣé bá búrò mi ni? Ó dà mo ti gbọ́ màá wá Monday, táìmù orí kí ṣe 7 a.m. sà. Ó ní fún mi lọ́wọ́ náà. Mo fẹ́ mo lọ club. Àǹtí, ṣé ẹ tún pè mí parọ́ mọ́ kọ́ yín? Ẹ ti rí. Ìyá ọkọ mi, ẹ mọ̀ pé mi ò lè parọ́ fún yín, ẹ calm down. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, àárín mi àti wípé ó ní pírójẹ́tì kan tọkọ mi ń ṣe, orúkọ ilé ló fi ń ṣe. Ẹ serious? Ẹ má sọ fún yín kankan. Mo wà very sure pé torí ẹni fi fún yín lówó. Surprise mi. So mo ní sọ pé kẹ wáyé òun ní kẹ́yìn. Mo ṣe ń sọ bẹ́ẹ̀ gan, ẹ̀gbọ́n mi ò rí bẹ́ẹ̀.
ga òkèlè òrì máa chásítà náà. Orí. Àwọn èèyàn kan wọ́n tẹ̀lé òyìnbó kan ta ẹ̀tẹ́ bínú para ẹni. Ó wà disappointed. Wọ́n bó sí fún òtúrútúrú. Òyìnbó ta tẹ́tẹ́ bínú para. Wọ́n ti jẹ́ ni. Tí wọ́n nìkan lẹ rí. Àwọn èèyàn tí wọ́n jẹ́ aláwọ̀ dúdú tiwa gan. Àwọn míì gan wọ́n ya wèrè bí. Ṣé pé àwọn ti bí náà àti Nàìjíríà náà? Àwọn àwọn ọ̀gá. Sáré ẹlòmíì gbádùn tẹ́tẹ́ bí. Wọ́n náà gbé gbogbo. Tẹ̀wọ́n gbọ́ over 1.5. 2.2. Gbogbo first year first red card. Wọ́n tó ní. Àwọn gbọ́ first free kick. Wọ́n landicap náà tó wà. Kò sí tí ò sí. Wọ́n ní ogun wọn landicap. Kí ló tọ́ ni? Àwẹ̀wẹ̀ home and away everything. Ajẹ́ pé wọ́n gan ta òkú kínní ni. Ṣé èmi burúkú ẹ̀? Èmi tó máa bá wọn yàn fọ́kásì ni o. Èmi kélé àṣírí ẹ̀ ti tú. Nígbà òfowó ṣe gan nìyẹn. Wíńgà ẹ̀ home and away handicap gbogbo. Àwa náà ń ṣòwò ni o. Ó ti dá. Kò sí wàhálà. Ó rọ́bọ̀ yẹn. Bákọjá. Ó yẹ pák. Ẹni pé. Páàkì sẹ́ ọmọ dà tó bá yọ̀dọ̀ fílẹ̀. Àbẹ̀ pàkà. Ọ̀nà ìkúlẹ̀ bí wọ́n. Eléyìí wa o, má ṣe bí lènìyàn lásán o. Má ṣe bí lènìyàn lásán. Má ṣe bí. Má jẹ́ mọ̀ṣọ́, má jẹ́ jìyà. Má jẹ́ mọ̀ṣọ́, má jẹ́ mọ̀ṣọ́ ìyá. Good day, madam. You don't know me? I don't know you. My name is Babatunde Usman, aka Okele. I'm a driver to the important personality and the richest person. Actually, Oga mi gangan ló fẹ́ rí. I want to know that ẹ máa ń pè white ni. Ó dẹ̀ ní only tire, add an extra tire. But my boss want to meet you, want to see you. I want to keep going, ma. Ṣé kò sí sir? Come over see me. Okay. You are welcome, ma. You can follow me. Thank you, ma. Hello, sweetie. Good afternoon, sir. How you doing today? I'm fine, sir. Are you going my way? Don't say no. Let me give you a ride. Okay, sir. Thank you, sir. Hop in, darling. Hop in. Oh gosh. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ bọ́ṣọ ni. Dash pápá. No. Máa ṣe ọ̀nà. Mo mẹ́. Ìwọ ló mọ̀ mí. Ojú tèmi kì í ṣojú yàgò fọ́kàn. Ojú ní ni mò ń lò. Mo kàn fẹ́ ká débi kí n mọ ọkọ tó fẹ́ gangan lọ́wọ́ mi. Kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Ayọ̀bámi Àlàdé. Sọ bẹ́ẹ̀. Ọmọ ọ̀dọ̀ àgbà ní òdẹ̀ rí mi ní tòótọ́. Àmọ́ má wá tì torí pé o lójú inú kó máa ṣe mo lè gòkè mo lè sọ. Torí sórí àwọn obìnrin tó ń wé tìmùtìmù kẹ́gbẹ́ dàánú òun ni wá. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ò lójú inú ó ti tara obìnrin kọsẹ̀ ó ò ní kọsẹ̀. Àṣẹ o. Ó ní ṣílẹ̀ tẹ̀. Àṣẹ. Ayọ̀bámi. Má wá tì torí pé o lójú inú kó máa ṣe mo lè gòkè mo lè sọ. Ìwọ̀nba ló dùn mọ́ mo rí ọ náà. Èmi ẹkùn Ayọ̀bámi Àlàdé ọkọ Àṣàkẹ́. Ọmọ ẹni tájọ wá. Obìnrin tájọ wọlé. Ó ń kọ bí àkùkọ. Wọ́n kọ bí àkùkọ. Sálàwù kọ́ láti gbé wọn ni. Onímọ̀ lónìí. Mo ò pín bàtà àdó.
owó tiẹ̀ kò tẹ̀ jẹ́ kí lẹ̀ Monday mọ́. bọ̀dá mi kí là ń gbáyé fún. ti láìkò ojú má calm down ó dẹ̀ tí wọ́n pé ìyàwó náà lè fi mú mọ́lẹ̀ mi fi ìyàwó mi ṣeré. ṣé kò dáa ni. ẹ jẹ́ kí n mọ̀ ẹbí tí wọ́n yà ti ṣòwò sẹ́lẹ̀ ní sí ìjà wa ti tán. ó ti parí ó wá kó subsequent ones. ọ̀dọ̀ pé mi fi ìyàwó mi ṣeré wọ́n fẹjọ́ mi sún ìyàwó mi wọ́n wí pọ̀ jù náà. bọ̀dá mi ẹ ṣe. ṣe bí mo sọ fún yín everyday bí mo sọ fún yín. pásá ò fura pásá já bẹ́ẹ̀ ni ajá ò fura ajá jì wọ́n yóò bá fura ó lè ní oko. bí dàdàbìrín bá lugi àwọn ọkùnrin. mo ti mọ̀ pé ẹnìkan lè bá wọn sọ lórí ẹ̀kọ́ ìfẹ́jọ́ wọn sọ. ẹ̀wọ̀n túyọ̀ tí ń ṣe é ṣe fún ìyẹn náà tún wà wẹ̀. ojú ọ̀rọ̀ ọkọ mi. ọkọ wo lè lọ kí n sì fi ṣe náà mo fẹ́ fi ṣe. mo kí lẹ́yìn náà fẹ́ fọwọ́ ṣe. ẹ wò ó bóbí bone straight kan tí mo fẹ́ rà ní. àwọn ọ̀rẹ́ mi ló dẹ̀ ti rà wọ́n dẹ̀ sọ fún mi pé ṣe bẹ́ẹ̀ gbà èlò owó ṣé. ṣètò bone straight lọ fi gbé lọ́wọ́ ẹ̀gbọ́n yín. ẹ dá bẹ́ẹ̀. Okay, baby, owó tẹ̀fẹ́ fún. Bébí ẹni bá ṣe lè jẹun sí ló yẹ ká máa bọ̀. Ṣé tí wọ́n kọ́ yẹ ọ̀dẹ̀ ìwọ mi ṣe é bó ṣe tuntun lọ. Ẹ calm down. Mo are very sure pé ó ní emergency. Wọ́n ní emergency kankan bó ṣe máa ṣe nìyẹn gbogbo bí ṣe máa ṣe nìyẹn ọjọ́ ìtàbọ̀dà nìyẹn. Ẹ calm down náà ilé nílé yín. Ṣé mo kọ́ tó mọ̀ sọ fún yín wípé yàrá wà níbí báyìí tẹ̀lé dúró sí tó bá lè ti dé ẹ máa ṣètò ẹ̀. bó ṣe àgbàdo padà fi mí ṣẹ́sì lójú àwọn ọ̀rẹ́ mi wọ́n fi mí ṣẹ́sì lójú àwọn ọ̀rẹ́ mi. ìyá ọkọ mi ẹ kàn mi ní ìbádọ́ sọ pé bóyá kí n fún yín lówó bọ́n tẹ́ mo rẹ̀ gbọ́n yín tó bá lọ gbọ́n pé mo lọ fún yín lówó lẹ́yìn àbí nǹkankan. ẹ jẹ́ kí n sọ fún yín o ó kún ọmọ ìyá báyìí. ẹ má ṣe bẹ́ẹ̀. báwo fẹ́ ní lọ́ndẹ̀dẹ̀ ẹ dákun wa kì í tábẹ́rẹ́ kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ dákun kò ṣe pé orí ìrèké ò gbà bọ̀dé ló ṣe ń dùn ó bá a ṣe wáyé. a ní mo máa nù ẹ́ lẹ́nu iṣẹ́ ṣé 66 lẹ́nu yìí ó kàn ṣe ọwọ́ mi ni. My God, babe, fún àǹtí ló dà tó pé 66. No, 66. Oh my God, baby, stop now. Mi ò lè cheat there. 66, 66 ni mo dáná. Oya, dáadáa. Olójó ni. Can you see? Fish too. Àṣàkẹ́ má pa mí náà. Aláwọ̀kọ́ 4-3. Ẹlẹ́kẹ̀jì tú àwọn àmúrí. No, 66 àti 62. Okay, count it. Mo fi ṣàgbà. Má fi ṣàgbà nǹkan tí mo dá ni. Sorry, ìyànní kí n máa nẹ̀. Mo fẹ́ máa ṣùgbọ́n fún mi kò dé dá nǹkan máa bẹ̀yìn sí. Bébì, ọmọ ìkébí tá bá ti ń ṣeré náà la máa sọ tọrọ. Nídìí náà àwọn kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣé you understand so. Bébì sórí mi ò láìkì bó ṣe ń treat àbúrò ẹ̀ àti mọ́mì. Do you understand? And again, the way bó ṣe ń treat the fighter, I don't like it. Ṣé lóòótọ́ fighter lè ní àwọn ìwà tí ò dá tiẹ̀ gba nǹkan tó ti ṣe fún ẹ in the past, but mi ò fẹ́ kó fi yẹn judge ẹ. Ọlọ́run ní ká máa dúpẹ́ fún náà. Ṣẹ́ni tó ti wùwà tí ò dá fún ẹ tó wá padà wá ń sìn tó tún wá need the help ẹ. Ṣé o rí pé gbogbo ọpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ni? Ọlá wa tó dẹ̀ ti ń rìn wájú kò ní di ọlárẹ̀yìn lágbára Ọlọ́run tó ti bless wa ó máa continue láti máa bless wa ni wàá máa ní owó sí wàá máa ní ọlá sí wàá máa ní òkìkí sí àbúrò ní ṣe ọkọ mi mo fẹ́ kó jọ nítorí títọ́ Ọlọ́run ṣé mi ìfẹ́ mọ̀ nǹkan tí mọ́mì ṣe mi ìfẹ́ mọ̀ nǹkan tábúrò ẹ ṣe I want you to forgive them. Please, àwọn ará àtàgàn òun help wọn náà. Ṣé o mọ̀ pé àwọn èèyàn gan máa sọ lẹ́nu ni pé òun ṣe dáadáa fáwọn èèyàn tó wà ń ta, ó wá ṣe dáadáa fáwọn family ẹ̀. Ìwọ náà wẹ̀ mí, tí bá ní mo need 1 million, wà fún mi 2 million. Tí bá ní mo need nǹkan, wà tún ṣe jù bẹ́ẹ̀ lọ. But the way you are treating your family, I don't like it. Help gbogbo wọn kó ṣe tiẹ̀ fọ́lọ́run jọ ọkọ mi. Ọ̀tún ayé Àṣàkẹ́. Yes, dear. Ìròmí mi tó ń jẹ́ lórí odò, onílẹ̀ wà ń sálẹ̀,
ìwọ ní lílù yẹn náà gbogbo nǹkan tí mo dà ń sìn ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá ẹ̀ náà ni ọlọ́run ló lù ẹ̀ fún mi ọlọ́run yẹ ká ṣọ́ra rẹ̀ wá kalẹ̀ sórí ti fáìtà tó sọ yẹn torí pé mo tó wáyà Àṣàkẹ́ mi dá sí mo ti tán. àyíṣó ọ̀rọ̀ Bùnmi àti àbúrò ẹ̀ wá ń kọ́. ṣòwò bó ti pẹ́ tó ti máa ń pẹ́sítà mi lórí ọ̀rọ̀ yẹn àmọ́ nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ojú èdè lọ. bàbá Ayọ̀bámi Àlàdé nítorí àwọn àlejò mùsùlùmí ẹja bọ́ hàn ẹ̀ ọ̀gbọ́n lẹ́yìn tí a ti ṣe gbogbo àṣekágbá ètò rẹ̀ owó ti dé o. bàbá ẹ kàn lówó dé ni mo jẹ jíjẹ mo ti wẹ̀ ní ìwẹ̀ kódà tá lákòókò òru mo ti wẹ̀ bó sì jà sí jẹ́ èyí tí ì rí nǹkan kan. oògùn ọ̀dà bíi dẹ́ bíi dẹ́ kọ́ lóògùn rí ọ̀gbọ́n bí wọ́n sì wà yìí lẹ́sìn gbé mi ṣe ń wọ̀ èmi tí ń gbòòrùn òun lára rẹ̀ kó fún sọlá ló kù. kí n máa bùnà kí n máa fi yá kí n máa fi ra ní kí n máa dorí mẹ́kà kí n ro club kí n máa fowó ju abọ́tò oríṣiríṣi bọ̀kìnìbọ̀kìn. bàbá ẹ̀yin kò sì gbádùn mi tó ẹ gbádùn mi má tọ́jú ẹ̀rọ bàyẹn ní ẹ̀fẹ́ tó bẹ̀. Àlàdé ọwọ́ alẹ́ wọ̀. èèwọ̀ kẹ sọ́dọ̀ fún mi tẹ́lẹ̀. ọmọdé ti ọ wọ́n sọ fún mi àbí wọn náà béèrè wọn náà béèrè. bàbá ẹ̀ bá ti sọ fún mi ó lè wọ̀ kí wàá lè wọ̀ rẹ̀ nígbà náà. àwọn ọ̀rẹ́ ara kò lè ṣe wọn lóore bó ti wọ́ kò lè sí rárá pẹ̀lú wọn ṣùgbọ́n èèwọ̀ rẹ o ohun tó jẹ pọ̀ mọ́ bàbá rẹ ni ìyá rẹ ni ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ ò bọ̀rọ̀ sí wọn lóore o. ẹ jẹ́ ká sáré ayé yìí. kí ọmọ tó fẹ́ ṣògbó yọ̀ bá bàbá ẹ má ṣe yẹn o ìgbà pé lóye stop ẹni wọ́n fún ọmọ ìyá mi lówó bàbá mi ìyá mi àwọn ọmọ tó fẹ́ ṣògbó torí ẹbí mi náà ni. Àlàdé ọgbọ́nùkọ àwọn ìyá mi òfin lẹ́dí ẹ̀sìn ti odidi ewúrẹ́ lọ́wọ́ ẹni tó o bá dẹ̀wọ̀ ó padà sóko àárọ̀ rẹ̀. bàbá tó bá jẹ́ pé orí bàbá rẹ̀ lẹ́nu tirẹ́là owó tó kéré jù nínú owó ká sọ pé 200 òun yóò gbèrò kúrò ní ọ bá lọ fún wọn o jẹ́ kí tirẹ́là ọ pa o. ẹjọ mi tún fẹ́ béèrè kankan Àṣàkẹ́ kọ́. èmi làṣàkẹ́. ìyàwó mi ni bàbá. ìyàwó rẹ̀ lè bọ́ nẹ́ẹ̀nẹ́ ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ò ní náà o ọmọ rẹ̀ ò ní náà ẹ̀jẹ̀ rẹ̀ lọ́mọ o ẹ̀jẹ̀ rẹ̀ lọ́mọ ìyá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ lọ́mọ bàbá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní ìyá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní tó bá kọ̀ tó gbọ́ ọ padà sóko àárọ̀ rẹ̀. bàbá ẹ̀ sọ yìí fún mi tẹ́lẹ̀ àti bàbá àti ìyá mi lè fún wọn lówó mi àbúrò ẹ̀gbọ́n. abẹ́rẹ́ pọ́ ti wá lé abẹ́rẹ́ pọ́ ti wá lò. máa bọ̀ gbogbo nǹkan tiẹ̀ ṣé iṣẹ́ mi àti àjọ ní àjọsọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ pé àlàyé tí mo sọ fún ọ tí mo ní mo fẹ́ ṣe nǹkan kan kí ọ̀gá lè nífẹ̀ẹ́ wa gbogbo àwa tá a jẹ́ àwọn tí wọ́n ń bá ọ̀gá ṣiṣẹ́ wọ́n lè máa nífẹ̀ẹ́ wa wọ́n lè máa fojú àánú wò wá àmọ́ ìwọ èmi ti wá lọ gba nǹkan tá a fẹ́ lò wá ìwọ kan bù sínú oúnjẹ ọ̀gá ó ti tán. Òkèlè kó nífẹ̀ẹ́ wa ìfẹ́ wa ṣọ́gun ò ní kú. èwo ni kú sí mo ju àṣàrà ìlú lójú ẹ ni kan lè nífẹ̀ẹ́ gbogbo wa ni tó bá ṣẹlẹ̀ tán ṣé kò ní kàn wọ́n náà ni. ó torí àmọ́ ẹ̀rù ń bà mí o ṣé kì í ṣe nǹkan. kó o fọkàn bá ọ láyà o. ìláyà tó bá ti di orúkọ. lọ́ra máa sọ̀rọ̀ kan lè nífẹ̀ẹ́ gbogbo wa ni. ó dà mí lójú. ó ṣòro bá ṣàwò o. má jẹ́ ẹ̀rù wo níbà má jẹ́ káwọn èèyàn mọ̀ o. èmi tó bá wọ ọkọ̀ fi sí. kò sí. má ṣe mí láti ní wáyé o. jọ ọmọ gbàgbé ẹ síbi tó gbé sí yẹn o ọyàn ní báǹkì tó gbé lọ yẹn tó bá lọ gbàgbé ẹ síbẹ̀ kó má jẹ́ pé ọyàn lolú ó mọ̀ wá kiri èèyàn máa nífẹ̀ẹ́ nígbà máa wọ ọmú ẹ̀ káàkiri ìwọ náà ń sakọ lóòótọ́ ló pe rẹ lóbìnrin ó lọ sí ilé ayé kọ́ lọ wà tí Bobrisky fi ń gba number 1 ọ̀rọ̀ sọ sí yẹn rádàdà òsì tó ń bá káàkiri ìmọ̀ yẹn wò tó gbé káàkiri ká má ti sọ̀rọ̀ wọn kí àwọn láìsí àwọn yàwá nǹkan táwọn yàwá òfin ní báǹkì ń gbà yẹn nìyẹn ọ̀yàn ní báǹkì ìgbì owó wọn wá yọ ìyẹn á máa múru ókè ọ̀yàn àwọn yàwá gan ni wọ́n fi ṣe ATM ká bá ti kì í bọ̀ ọwọ́ wọn ní password
tó bá máa yọ ó máa tutù ìyẹn ní èsì tí wọ́n ṣe sí ara kíní ATM lówó fi ń tutù jáde. ọ̀nà pẹ́ bẹ̀rẹ̀ series tó máa ń like ẹ̀. Ti bẹ̀rẹ̀ dẹ́rẹ́ mi wọlé náà lọ. Kí ló ṣe? Lọ́mọ mi débi. Mama, okay. Baby, you sure come out? Oh, okay. 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 Adiola! Ṣé o ní láti Adiola! Bóyá kó bomi wá. Baby. Adiola! Wá kí ló fọ́kọ mi jẹ? Ráìsì náà mo sè, ráìsì tí gbogbo wa jẹ náà ni. Wá bomi wá. Ṣé baby? Baby! Adiola! Mo dára baby! Omi náà lọ bù wá. Wọ́ kí ló ṣe fọ́kọ mi? Yeah, baby! Ọdún ti pápá ni ó! Baby! Irọ́ ọ̀gá máa kú ká máa kú ọkàn wo ni mò ń rò ṣáì mo ń rò yẹn ó ti fẹ́ máa di ìgbà tí yẹn ń ro kúrò yẹn pé àbí kí wọ́n ti ẹ̀kú dànù. Ó ti ẹ̀lẹ́rẹ́ nípa èmi kì yóò pín kúkú kan bí ò ṣe yíye. Ẹ pẹ̀lẹ́ sí. Ẹ ǹlẹ́. Ẹ sà. Ṣé mo jẹ tó wá kú lórí ọdún márùn-ún sísìn 20 years to this time digbí ni gbẹ́gbẹ́ tókè. Ikú ò ní pa yín kò ní dáa fẹ́ni tó bá fẹ́ pa yín. Mo bá dénú ẹbí òdenu yẹn àṣẹ́gun. Èmi kì yóò pín kúkú kan bí kò ṣe yíye. Kò ń ṣe ọ̀gá àtọ̀dọ̀ yín ni mò ń sọ. Ó kéré sí bó ṣe ń rò bẹ́ẹ̀ ni mò ń gbọ́ lọ́kàn mi bó dẹ̀ ṣe ń rò sí mi yẹn kò lè jẹ́ tèmi àbí kú kọ̀ọ̀kan kú àwọn fámílì ẹ̀ tó ní ìyálàyà ìyá tẹ́fẹ́ máa yókù wọn padà yẹn pé òkú náà lè má ṣe gbogbo gbà àwọn ni kò máa rò sí. Ọlọ́run má jẹ́ ká kan tó kú lọ́dọ̀ wọn mọ́. Wọn ò tí kú tán torí bó ṣe ń rò sí mi yẹn wọn ì kú tán kó ṣọ́ra ẹ̀. Yes sir. Sorry for yourself. Ẹ gbà mí irú èròkèrò wo lèmi náà lọ rò pé Ọlọ́run tó dá wa sáyé gan ó yẹ kán fi ọkàn wa sí ẹyọ ọkàn kò yẹ kí ọkàn ká ní ọkàn méjì ọkàn wa gan ti ń double date báyìí ìkan máa rò ó ṣe ìkan máa rò kó má ṣe kán kó fẹ́ ọkàn lẹ̀ kéèyàn mọ ilé ìtẹ̀yàn máa mú ọkàn yẹn kan máa ṣàìdé rò kó báwo lè yẹn ti máa rò ọkàn á kàn sọ fún ẹ pé àbí kí n bẹ́ sómi ni ọkàn àbí téèyàn bá rí èèyàn tó ń kọwó ọkàn ẹ̀ kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó yìí ìkejì á tún máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ why kí ló ní tọkàn mi ń double date àrìjànú lọ̀gá o wọ́n nìkan tí mò ń rò làwọn mọ̀ Ọlọ́run nìkan ni mo wọ̀n náà sọ pé àrínúróde olùmọ̀ràn ọkàn ọ̀gá gan ti ń rí ọkàn èèyàn báyìí nìsín kí èèyàn á fẹ́ máa rò so definitely tí bá rò pé mo fẹ́ lọ sí orúkọ ọ̀gá máa mọ̀ oh my god mo respect ọ̀gá abájọ tó fi múra bí Professor Pella ọ̀gá ń pidán bẹ̀rẹ̀ ọ̀gá ẹ má bínú mo ń ṣe blank lẹ́ẹ̀kan ni sà ló sà. Má ṣe mí láti ní wáyé o mo bẹ̀bẹ̀ o. Ṣé pé àlá ni mo lá? Irú àlá wo? Àlá burúkú gbáà ni béèyàn bá lárú àlá tó láyìí tí ó bá tètè wà kún rìn àjò ẹsẹ̀ àti ṣeré ń tàn ó ti ẹ̀sẹ̀ kọjá kò lè ṣe. Bàbá abájọ láti ìgbà tí mo ti lálàá ọ̀tán ń lè sùn mọ́ níṣẹ́ ni mo kàn mí túpẹ́túpẹ́ ṣùgbọ́n ẹgbàá náà ẹjẹ́ mi ò ṣe rere. Kúnbẹ̀ ọmọ àgbà ni wọ́n ìwọ ti ṣe rere ńgbà ò ṣe lè bẹ́ẹ̀ ò ti wá kún rìn àjò ẹsẹ̀ nu ó ti di dandan kó o ṣe rere kò sẹ́nìkan tí ìfowó gbègbè òrùn bẹ́ẹ̀ ni wọ́n fowó gbègbè òṣùpá ó ṣe rere láyé tá a bá rẹni tó bá lé wọn mọ́ di òun fẹ́ dí ọ lọ́wọ́ pé kọ́ ọmọ ṣe rere ó dàbí ìtàkùn tó ní kẹrin ọmọ wọ̀dọ̀ ni tó ń tẹrin ní ọjọ́ lọ. Kí wàá lè ṣiṣẹ́ báyìí?
èmi yóò ṣe àwọn iṣẹ́ kan fún ọ iṣẹ́ àwọn àgbà ni kọ́ ọ máa ṣe rere lọ́nlé ayé lókù kò sí nǹkan kan tí ó di rere rẹ lọ yóò tẹ ọ lọ fọkànbalẹ̀. ṣe bàbá. má ṣe mí lásìní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí lásìní wáyé má ṣe mí lẹ́nìyàn lásán o ọlọ́run má ṣe mí lẹ́nìyàn lásán má jẹ́ mọ̀ṣọ́ má jẹ́ jìyà má jẹ́ mọ̀ṣọ́ má jẹ́ mọ̀ṣì ìyà ọ̀nà láyé mi báwo rẹ́ ní bàlá o ọ̀là kí àyà ìpọ̀ òṣì ìpọ̀ wá pé tèmi ní àkàmà. báwo fẹ́ ní lọ dẹ̀dẹ̀ ẹ dákun wá kì í tábẹ́rẹ́ kì í ṣe pé orí àtàbùrù ló fi ń ta ẹ dákun kò ṣe pé orí ìrèké ò gbà bọ̀dé ló ṣe ń dùn ó a bá ṣe wáyé la máa rí ọyẹ ẹyọ ní ẹ̀ka dára bàbá ṣe jẹ́ ṣeyẹyẹ sí o lèyìn àṣekàn wá sí ìṣọ̀run ni kò ṣe bínú já o má pé tèmi níyà ìyà ò dára o má ṣe mí lásìní wáyé o mo bẹ̀bẹ̀ o má ṣe mí lásìní wáyé má ṣe mí lásìní má ṣe mí lẹ́nìyàn lásán o ọlọ́run má ṣe mí lẹ́nìyàn lásán gbà mí o má jẹ́ mọ̀ṣọ́ má jẹ́ jìyà má jẹ́ mọ̀ṣọ́ má jẹ́ mọ̀ṣọ́.